kò dẹ̀ ní dá fún gbogbo ẹni tó bá ń ṣèbàjẹ́ torí owó, kò ní dá fún wọn. Àṣà Yorùbá TV ẹ kú iṣẹ́ o, ẹ kú iṣẹ́ o. Mo rí nǹkan tẹ́ ṣe, mo dẹ̀ gbọ́ ọ̀rọ̀ tẹ́ sọ. Bó ṣe yé ẹ̀yin sílẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n láìpẹ́ lágbára Ọlọ́run màá dé bá yín lálejò kákànjọ fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó mọṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dẹ̀ wà lẹ́nu iṣẹ́ yìí. ọ̀rọ̀ rèé o, gbogbo ọmọ Yorùbá, gbogbo Yorùbá nation, ẹ súnmọ́ bí ẹ wá gbọ́, gbogbo ẹ̀yin àgbà Yorùbá. Àpótí ẹ̀rí ti fohùn ránṣẹ́ o, ó ti fohùn ránṣẹ́ sí gbogbo àwọn tó fẹ́ balẹ̀ Yorùbá jẹ́, gbogbo àwọn tí ò fẹ́ kílẹ̀ Yorùbá ó tẹ̀síwájú. Ó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó sọ níjọ́sí, bí wọ́n ṣe fẹ́ kidnap ẹ̀ tí wọ́n ṣe oríṣiríṣi fún. Ó ti wá fohùn ránṣẹ́ sí àwọn tó sọ pé irọ́ lòun pa ò, wípé ó ṣe wá jẹ́ pé òun nìkan lòun lọ síbẹ̀. Ó ṣàlàyé gbogbo bí ọ̀rọ̀ ṣe rí tó fi jẹ́ pé ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ sóhun àti bó ṣe jẹ́ pé tòótọ́ ni. Lóòótọ́ Àpótí Ẹ̀rí ṣèlérí pé òun ṣì máa mú evidence wá, àmọ́ ó fi àwọn ohun èpè kan ránṣẹ́ sí gbogbo àwọn tí ò fẹ́ kílẹ̀ Yorùbá tẹ̀síwájú. Kódà ó fohùn ránṣẹ́ sí àfáà Yẹmí Badmus. Mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fúnra yín gẹ́gẹ́ bó ṣe sọ. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ ohun tí Àpótí Ẹ̀rí sọ o. Ó ní àwọn kan tiẹ̀ fẹ́ tẹ̀ lóhun lọ síbi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹ̀. Nígbà tó lọ síbi kan tó ní ó ní àgbà kan ni ẹni yẹn jẹ́ tó dẹ̀ ní connection tó ṣe àwọn nǹkan kan. Ó sọ̀rọ̀ lórí gbogbo àwọn tí ò fẹ́ kílẹ̀ Yorùbá tẹ̀síwájú. Ó dẹ̀ sọ ohun tó máa ṣẹlẹ̀ sí wọn. Ẹ̀yin náà ẹ gbọ́nu fọ́nrán yìí. Ilẹ̀ Yorùbá gbogbo wa pátá Ọlọ́run lolùdájọ́ wa. Mo rí tẹ́ ń sọ pé ó ṣe jẹ́ pé mi nìkan wá ni mo lọ sáàárín ibi tó ti nà mí, tí mo jà pétapéta tọ́lọ́ ń gbé mi dénú igbó, tí mo bá rí àwọn kan. Gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ pátápátá gbogbo ẹ̀ ló lé sí. Àwa ò ní parọ́. Tẹ́ bá láwọn tó ní content lọ́wọ́ tó ń ṣe content tó fi ń parọ́ torí kó ba lè gbọ́ wọn, ẹ yọ Àpótí Ẹ̀rí kù. Gbogbo ohun tí mo ti ṣe from day one tí mo wà lórí internet, everything is real, tí ó dẹ̀ kí ń ṣe ọ̀rọ̀ 10 years ago. Tẹ́yìn náà dẹ̀ mọ̀, particularly brother tó sọ̀rọ̀ yẹn, àfáà Yẹmí Badmus. So lágbára Ọlọ́run máa wá àti mọ́ra before today. Mo dẹ̀ dúpẹ́ pé ẹ̀yin náà mọ̀ mí, dẹ̀ bára dáadáa lọ́wọ́ mi rí. Ẹ̀yin náà èmi náà dẹ̀ bára dáadáa lọ́wọ́ yín rí, ṣùgbọ́n tó òun lẹ́ ń gbọ́ lẹ́nu Àpótí Ẹ̀rí Násárẹ́tì tó ń fohùn ránṣẹ́ sí gbogbo àwọn tó lóun parọ́, gbogbo àwọn tó sọ pé gbogbo nǹkan tó sọ ń jọ sí ni pé irọ́ lòun pa. Ohun náà ló fi ránṣẹ́ sí wọn yẹn o, pé nígbà tó bá yá òun á gbé evidence jáde. So ohun tí mo fẹ́ fi yé yín, ẹni pé táwọn ni mo ti ń ṣe program yìí, ojú títì ni mo wà lágbára Ọlọ́run. Àwọn tó bá ń ba orí ilẹ̀ lájọ dó sí, ẹ̀yin gan bẹ́ẹ̀ bá jókòó tẹ́ bá lórí bẹ́ẹ̀ tẹ́ ń wò mí orí ilẹ̀ lẹ́wà. Gbogbo ẹni tó bá ń wá eré ilẹ̀ Yorùbá àti Nàìjíríà, èmi ń sọ pé Nàìjíríà, torí Nàìjíríà ló kọ́kọ́ wà kó tó di pé Yorùbá dé. Káyé jẹ́ kẹ́nìkan tàn wá jẹ, àmọ́ ibi tá à ń lọ. Ẹ má ṣẹ́jú sí èrò mọ ibi tó ń lọ. Ẹ má ṣẹ́jú sí màlẹ́kà máa wọn tó fẹ́ jà fún. Ṣó yé yín? Orílẹ̀ tájọ wà, gbogbo ẹni tó bá ń wá rere ẹ̀ á máa tù wá lára ni o, nílé dókè òkun. Ṣùgbọ́n gbogbo ẹni tó bá wá ibi ẹ̀, wọn ò ní jèrè nílé, wọn ò ní jèrè lóko. Tó bá ti ga láyé tí gbogbo èèyàn ti ń wò wọ́n pé èèyàn gidi, ọ̀sán kan òru kan ni wọ́n á jábọ́ lulẹ̀. Èyíkéyìí tó bá wà lórí àga àṣẹ nínú wọn, wọ́n á gbà àṣẹ àga àṣẹ yẹn, wọ́n á padà gbálẹ̀ nídìí ẹ̀ lójijì ni. Gbogbo ẹni tó bá sọ pé òun fẹ́ máa parọ́, máa kọ́ àwọn èèyàn lọ́kàn sókè lórí irọ́, tàbí tó róòótọ́ tó fẹ́ torí àtijọ́ àti mu láti bò mọ́lẹ̀, gbogbo orú àwọn ìṣẹ̀dá bẹ́ẹ̀ Lédùmarè kò ní gbà wọ́n láàyè láyé, kò ní gbà wọ́n láàyè lọ́run. Mi ò tí ì fẹ́ sọ̀rọ̀. I work with professionals. tó òun lẹ́ ń gbọ́ lẹ́nu Àpótí Ẹ̀rí Násárẹ́tì tó ń fohùn ránṣẹ́ sí gbogbo àwọn tó lóun parọ́, gbogbo àwọn tó sọ pé gbogbo nǹkan tó sọ ń jọ sí ni pé irọ́ lòun pa. Ohun náà ló fi ránṣẹ́ sí wọn yẹn o, pé nígbà tó bá yá òun á gbé evidence jáde. One of the PAs, Comrade Wedogban, ó lóun ò lọ, ó ní táwọn rí sọpọ́nà ò dáa. Ṣùgbọ́n mi wò wọ́n dẹ̀ sọ fún mi pé ká lọ, pé lóòótọ́ ọ̀nà yẹn le, ẹjọ́ wà lórí ẹ̀, ṣùgbọ́n ìṣẹ́gun àti ìmọ́lẹ̀ wà lẹ́yìn ẹ̀. Pàtẹ́rẹ́ ti sọ pé ìmọ́lẹ̀ wà lẹ́yìn ẹ̀, lóòótọ́ ẹ sọpọ́nà ò dáa,
ẹni tó bá lọ́kàn mímọ́ ló lè rírun ìrìn àjò bẹ́ẹ̀ tí ò tẹ̀jẹ̀ lẹ́jẹ̀ sílẹ̀, tí ò tẹnu bẹ̀jẹ̀ lẹ́jẹ̀. mo mọ̀ pé Yorùbá wà o, Yorùbá gidi wà láwọn tó gbé dání, àwọn ọba ilẹ̀ Yorùbá gidi wà tó fi ọkàn mímọ́ tó fi ṣiṣẹ́, ṣùgbọ́n ẹni tó ń lo ọkàn tí ò dáa tó fi ń ṣiṣẹ́, àṣírí yín ò ní bò. bó ṣe máa jẹ́ nìyẹn o. tó bá ti tásìkò ẹ máa rí evidence gbogbo nǹkan tá à ń sọ, ẹ máa rí evidence gbogbo nǹkan tá à ń sọ. so nǹkan tí mo fẹ́ sọ fún yín nìyẹn o. tó bá rò pé kàn lè máa parọ́ máa sọ pé Yorùbá ní ilẹ̀ Yorùbá lẹ̀ ń jà fún, tó dẹ̀ pé nǹkan míì lẹ̀ ń ṣe, àṣírí yín ò ní bò bẹ́ẹ̀ ti lè pọ̀ tó. ẹni tó rí bá jà fún ojú ògùn lọ, ẹni tó rí bá jà fún ojú ògùn lọ. báwo ló ṣe ṣékè, báwo mo yẹ ṣékè, ẹni tó rí bá jà fún táwọn àgbààgbà dẹ̀ ń súre fún tọ̀, àwọn àgbààgbà tó jẹ́ olóòótọ́ tí ò ń ṣèké tó ń súre fún ní 247 tó dẹ̀ ń ṣètò ẹ̀ fáwọn àgbààgbà káàkiri. tó gbogbo Yorùbá nation pátápátá, gbogbo ẹ̀yin adarí Yorùbá nation, olórí Yorùbá nation, ọ̀rọ̀ rèé o. àfikán yá fish out àwọn tí ò fẹ́ kílẹ̀ Yorùbá tẹ̀síwájú, kí wọ́n pe Àpótí Ẹ̀rí láti yànnàná gbogbo ohun tí ó rí tójú ẹ̀ rí, kó mú evidence jáde, kí àwọn Yorùbá nation gbé ìgbésẹ̀, kó nítorí ọ̀rọ̀ tó sànjọ́ sí pé kó mi má lọ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu, àti pé àwọn ọ̀dàlẹ̀ yìí kán má lọ máa ba ilẹ̀ Yorùbá jẹ́ sí i. ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn, kí lè ro yín? Drop comment. Remember to like, share and follow us. Thanks for watching.